ṣe ni inú tolórí tẹlẹ́mù ìlú Agbele Asa ń dùn nígbà tí gómìnà ìpínlẹ̀ Ògùn gbé ọ̀pá àṣẹ lé ọba Ramon Ajíbádé lọ́wọ́ lọ́jọ́ 19 oṣù kẹjọ ọdún 2016. Dókítà Rótìmí Olú Akínléṣe tó ṣojú ọ̀nàrẹ́bù fún ètò oyè jíjẹ ọ̀nàrẹ́bù Ganiu Ọládòjoyè Hamsat rọ àwọn aráàlú láti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú kábíyèsí. Bẹ́ẹ̀ ni ó fi dá kábíyèsí lójú pé gbogbo àwọn ará ìlú Agbele Asa ti di ọmọ bíbí rẹ̀. Ó wáá rọ kábíyèsí láti yẹra fún ọ̀rọ̀ ajagunbalẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ gbọ́ bí ó ṣe sọ. Tó fún wa ní oore ọ̀fẹ́ ìlú láti wà ní ilé ní tí wọ́n fi ẹlòmíì ṣe wá tí a wà nínú ilé láti máa bèèrè pé báwo lọ ṣe ń ṣe lọ́hùn. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún Ọlọ́run o. Ẹ jẹ́ ká ṣe kábíyèsí fún Ọlọ́run o. Àwọn orí adé tí wọ́n wà lórí ìjókòó member of the State House Assembly representing Ketu constituency Honorable Haruna Egungun, the executive chairman Iwa North local government, Dr. Olushola Samuel Akinoye, represented by the vice chairman, the director of chieftaincy affairs, Ministry of Local Government and Chieftaincy Affairs, Mr. Bakari Shakiru Adesina. I recognize Kábíyèsí Aláìwá Ọba Kẹ́hìndé Gbádéwọlé Olúwẹ̀lé Ẹ̀mẹ́fà, the Olu of Ilaro and Bamorola of Yorubaland, ably extended yesterday by Oba Lukman Oladekan Koye, PhD SRN, Olu of Imashai. Permit me to use Oba Ebenezer Akintunde Akinyemi, the Iselu of Iselu, as point of contact to all our traditional rulers who are here today. I recognize all the traditional rulers from the Republic of Benin who are here seated. All chiefs and members of your traditional council here present. All other dignitaries here present. All sons and daughters of Agbele Asa at this memorable program. All security operatives, members of the press, distinguished ladies and gentlemen. It is gratifying to start this address on a note of appreciation to the Almighty God, who granted us the opportunity to witness this grand occasion of the installation and presentation of staff of office to Oba Sheikh Ramon Ajibade as Alagbele of Agbele Asa in Yewa North local government area of Ogun State. This event marks a new dawn in the history of Agbele Asa community and Ogun State. I commend the good people of Agbele Asa community for your patience and resilience throughout the process that elevated the schools of Alagbele of Agbele Asa to Obashir status. The collective interest expressed for the continued development of the traditional institution and your community clearly portray you all as a peace-loving people that have put the interest of your community above personal interest. Gómìnà Oníkà sọ fún wa pé iṣẹ́ tí àwọn fẹ́ ṣe ní gbogbo ìpínlẹ̀ Ògùn níwọ̀nba ìgbà tí ó kù yìí àwọn gbàdúrà pé Ọlọ́run á lè jẹ́ kí àwọn ṣe é. Wọ́n ti sọ pé àwọn fẹ́ rí dájú pé ìpínlẹ̀ Ògùn ó dúró ní ààyè ẹ̀ nínú gbogbo àwọn ìpínlẹ̀ yòókù. Orí la jẹ́ lágbára Ọlọ́run àdìlẹ́dùn arìnlẹ̀ o. Gómìnà sọ wípé ìsọ fún kábíyèsí wa wípé ọ̀pá àṣẹ tí ẹ gbà lé ní ìpè ńlá ni o. Wọ́n ní bí ẹ ṣe gba ọ̀pá àṣẹ yìí ó ti di dandan fún kábíyèsí
láti kó gbogbo ọmọ ìlú ìjọ papọ̀. Àti eléyìí tó dára o àti eléyìí tó dára náà ó ti yé wa gbogbo ọmọ kábíyèsí ni wọ́n. Bàbá rí ẹlòmíì gan nínú àwọn ọmọ tí ìyá wọn àgbà wọn ta wọ́n nù. Pé bá lọ ní oṣù abẹ́ mọ́ ní oṣù yẹ. Kò sí ní Sunday sáwá àti ọ̀dọ̀ kábíyèsí o. Kábíyèsí àti àwọn ọmọra náà ni. Àti èyí tó ń ṣe ìjọ̀gbọ̀n àti èyí tó ń ṣe dáadáa ọmọ kábíyèsí ni wọ́n. Àtàwọn tó ń bá kábíyèsí lu ètò ọ̀sùn tó ń bá tòsí lẹ́nìí tí kábíyèsí gba ọ̀pá àṣẹ yìí kábíyèsí ti bàbá gbogbo ọmọ ìlú ìbàdàn. Gómìnà ní ká sọ fún yín pé kẹ́ ẹ rí dájú pé ẹ bá gbogbo ìlú àti àgbègbè tó wà ní ìtòsí yín ṣe pọ̀ kí ìjà má ṣe sí kẹjọ fọwọ́ wẹ ọwọ́ kẹjọ máa fi kú ní ìgbà gbogbo kí ìlọsíwájú ó lè máa wà ní ìletò wa. Gómìnà wa tún sọ pé ká rán kábíyèsí létí pé òfin kan wà o láti ṣe ní ìpínlẹ̀ Ògùn òun ni wọ́n ń pè ní land grabbing prohibition law. Ká máa múlẹ̀ ká máa jagun gbalẹ̀ wọ́n ní gbọ́dọ̀ rí pé ọ̀rọ̀ ilẹ̀ tó ń dìjà táwọn èèyàn nílẹ̀ onílẹ̀ ilẹ̀ ìjọba tó lọ ń kọ̀ọ̀kan sí wọ́n ní kábíyèsí gbọ́dọ̀ rí pé gbogbo ẹ̀ tó pin níbi. Wọ́n ní ká ṣàlàyé síwájú sí wípé ìgbà tí gbogbo ọmọ ìlú tó ti di ọmọ kábíyèsí bí ọmọ ìlú kan bá lọ ṣẹlẹ̀ kọ́kọ́ kábíyèsí lọ́ máa mú o torí ọmọ ẹ̀ ní o nígbà tó bá dẹ̀ ti mú kábíyèsí á pe ọmọ ẹ̀ jáde ibi tó sáwọ̀ nítorí náà iṣẹ́ ńlá ni iṣẹ́ tó wà lọ́wọ́ yín láti ṣe ìdílé ní ìlú yìí ẹni bá jẹ kábíyèsí iṣẹ́ ńlá ló gbà lágbára ọlọ́run àbá yín ṣe o. Gómìnà ní àwọn ó wà lọ́pọ̀ àwọn láti rí pé àwọn iléeṣẹ́ ńláńláńlá ó wá sí àwọn agbègbè yìí. Wọ́n ní ìgbà tí àsìkò bá dẹ̀ bẹ̀rẹ̀ sí tó kárí pé àgbà àwọn tọwọ́ tẹsẹ̀. Wọ́n ní àti àwọn òmíì tó jẹ́ pé ìgbà tí àwọn iléeṣẹ́ ńláńlá ìbá dé níṣe ni àwọn ọmọ ìlú máa fọwọ́ rẹ wọ́n máa fọwọ́ tì wọ́n kúrò. Wọ́n ní àwọn òfin kí lè máa ṣẹlẹ̀. Èyí tó tún tẹ̀lé wọ́n ní ká sọ fún kábíyèsí wípé àwọn tó bá ti jẹ́ coronet ọba ìlú tí wọ́n fi wọ́n sí ni kí wọ́n dúró sí. Kí a rí wípé a bẹ̀rẹ̀ sí yan baálẹ̀ káàkiri nítorí pé àwọn coronet ọba wà ní under prescribed authority wọn. Wọ́n lè yan àwọn tó máa bá wọn ṣe dúró. Wọ́n lè yan àwọn tó máa torí ìlú ò ṣe dá ṣe. Ṣùgbọ́n pé ká lọ fi baálẹ̀ jẹ síbòmíì. Gómìnà ní ẹni tó bá jẹ́ coronet ọba wọn kò ní agbára yẹn. Gómìnà ní ká kí kábíyèsí ọba wa Kẹ́hìndé Gbádéwọlé Olúgbélé MFR olú ti Ìláró àti primary ruler of Yewaland nípa akitiyan wọn gbogbo ohun tí wọ́n ṣe láti rí pé gbogbo wa wà bíi lónìí ìgbé káàdì ìmọ̀lẹ́wọ̀ ẹnu ká dúpẹ́ lọ́wọ́ wọn. Wọ́n ní ká dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Yewa traditional council fún ìfọwọ́sowọ́pọ̀ tí wọ́n ní láti jẹ́ kí ìní ìṣẹ̀ṣe. Gómìnà dúpẹ́ lọ́wọ́ Ministry of Local Government and Chieftaincy Affairs tó ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ àti àwọn installation planning committee tí wọ́n rí dájú pé èyí ìṣeéṣe ó jẹ́ pé òtùkọ́ mẹ́rọ̀ kò ṣe tó rọ̀ àwọn tí wọ́n jẹ́ kó bá lè rọ̀ lẹ́nu àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ti sọ fún pé kò lè rọ̀ o
so gbogbo wọn ní kí náà dúró dúpẹ́ lọ́wọ́ ẹ̀ torí wọ́n pẹ̀lú wọn ní kọ́mítì yẹn lágbára ọlọ́run á wà pẹ̀lú gbogbo wa o. Conclusively, it is on this note that I present to Kábíyèsí Ọba Ramon Agbele. I'm going to take that again. I want you to be here. Present to Kábíyèsí Ọba Ramon Agbele, the staff of office, as the Alagbele of Agbele Asa. Alagbele of Agbele Asa in Yewa North local government area. While I commit Kábíyèsí's reign to the hands of the Almighty God for good governance in this community and in Yewa land in particular and in the state in general. Kábíyèsí ọba tó tó bí àrò ọba tó tó bí àrò. Kí olórí kó máa ṣe iṣẹ́ ìbí. I thank you all for listening and God bless. Ìgbéga ìpínlẹ̀ Ògùn àjọṣe gbogbo wa. Kábíyèsí, this is your appointment letter. Ní ọ̀sẹ̀ tó kọjá, a ṣe ìpàdé àwọn lọ́balọ́ba kan. Ibẹ̀ láti set up committee tí ó máa bẹ̀rẹ̀ sí wo tí a ṣe bẹ̀rẹ̀ sí láti máa bẹ̀rẹ̀ sí fún àwọn kan tí wọn kì í ṣe ọba tí wọ́n pera wọn lọ́ba lórí the traditional institution ipò ńlá ni ẹ̀ka àwọn kọ̀ọ̀kan. So, I want to present this staff of office on behalf of the state government to our Kábíyèsí today. Lágbára Ọlọ́run ẹ lò pẹ́ o. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Orí ìtẹ̀tẹ̀ wà yìí agbára kò ní gbóná mọ́ yín o. Àwọn ìlú òní kan wù yín o. Àṣepọ̀ lẹ́ẹ̀ máa ti pẹ̀lú àwọn ọba yòókù. Ìlú yìí a máa rójú, a máa ráyè, a máa ní ìlọsíwájú. Láti ní ọba tó kọjá jọ́kọ̀ tí bá ń kẹ́kẹ́ ìyàwó Kábíyèsí. Ìbílẹ̀ ti àtọ̀jú àti ìbílẹ̀ ìjọ yẹn bẹ́ẹ̀ ló ṣe máa ní fún wa. Ẹ jẹ́ ṣe Kábíyèsí o.